ó tún ti ṣẹlẹ̀ o àwọn olóòṣà ti yari pátápátá wọn fárígá fún Yinka Ayefele o wọ́n ní àfi kí Yinka Ayefele ó fi arákùnrin tó claim wípé ó ń fi èèyàn tó lé ní 78 rúbọ fóòṣà kó fojú arákùnrin ọ̀hún hàn o kí gbogbo ayé ó rí bí bẹ́ẹ̀ kọ́ Yinka Ayefele àti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ rẹ̀ wọ́n kàn jẹ̀gbọ́n lórí ọ̀rọ̀ yìí o ọba ìlà Ifá ló tún ti fohùn ọ̀rọ̀ àti ìkìlọ̀ síta fún Yinka Ayefele báyìí o ó ní ọ̀rọ̀ máa bọ́ gùdùgbẹ́ ó já bẹ́ẹ̀ sì ni ìjọba gòdà sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí nítorí àwọn àparípọ̀ oníṣẹ̀ṣe àti babaláwo àwọn ò ní jẹ́ kí ẹ̀rẹ̀ ọ̀rọ̀ tarákùnrin kan sọ lórí ètò Yinka Ayefele kó rẹ́ àwọn lára tàbí kó tàbùkù àwọn òrìṣà táwọn ń sìn o. Mo rò pápọ̀ wá láti rí ètò Yinka Ayefele lórí rédíò Fresh FM tìlú Ìbàdàn níbi tí arákùnrin kan tó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ wípé ẹ̀mí èèyàn tó pọ̀ jàǹtìrẹrẹ ti tọwọ́ òun pẹ̀lú àwọn ọmọọṣẹ́ òun bọ́ tóun fúnra òun sì ti jẹ ẹrẹ èèyàn tí ò lóǹkà rí. Níbẹ̀ ni arákùnrin yìí ló ti ṣàlàyé pé ènìyàn tó tó 78 ni òun pẹ̀lú àwọn ọmọọṣẹ́ òun làwọn ti fi rúbọ sídìí òòṣà. Ọ̀rọ̀ ìlágbára. Ẹ ti jó dídí èèyàn rí. Bẹ́ẹ̀ ni bàbá. Ẹ sà orí rédíò màlẹ́ wà. Bẹ́ẹ̀ ni bàbá mo mọ̀ pé orí rédíò mo wà. Ẹ nígbàrà tẹ́ ẹ bá kọ́kọ́ pààyàn ẹ ní brown lẹ́ẹ̀dọ́gbọ́dọ̀ rí. ọkàn ló gbọ́dọ̀ rí láàrin 2 hours sígbà tá a bá pa tán tí ọkàn yẹn wà nílẹ̀ ló gbọ́dọ̀ black. ẹran àbí èèyàn. ẹlẹ́ ti jó dídí èèyàn rí. Bẹ́ẹ̀ ni bàbá. Ǹjẹ́ mo yé èèyàn tẹ́ ẹ ti pa. Èyí tí òrìṣà lásán gbà going to 78. Èyí tó tọwọ́ tèmi gan jáde dèbìtà sí tàwọn ọmọ mi lè sọ tán. Ẹ lè sọ tán. Ẹ ti ṣẹ̀wọ̀n tó ẹ̀mẹ́rin rí. Jù bẹ́ẹ̀ lọ ni o. Jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣẹ̀wọ̀n ní Ìbàdàn. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣẹ̀wọ̀n ní Iléṣà. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣẹ̀wọ̀n ní Ifẹ̀. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣẹ̀wọ̀n ní Kirikiri ní Èkó. Ẹni méjì ní iṣẹ́ ìmíì wà tó jẹ́ pé ẹ gbẹ̀mí là. Bẹ́ẹ̀ ni. Ìmíì wà tó jẹ́ pé ẹ jẹ ẹ mú balẹ̀. Bẹ́ẹ̀ ni. Ẹ nígbà tẹ́ wà níbi ọdún 9 sí 10 ẹbọ lẹ̀ ń jẹ kiri. Bẹ́ẹ̀ ni bàbá. Oṣooṣù lẹ̀ ń pààyàn. Bẹ́ẹ̀ ni. Tẹ́ fi ń rúbọ fún òrìṣà. Fún òrìṣà yẹn. Àwọn wo lẹ wá ń pa. Àwọn obìnrin náà máa lò fún ẹ̀jẹ̀ obìnrin ló máa ń béèrè. Báwo lẹ ṣe wá ń rí wọn. Ó láwọn ọmọ tí mo ní fún wọn tán máa gbé mọ́tò síta. So tán bá ti gbé mọ́tò síta wọ́n lè lọ gbé ọmọ ní club wọ́n lè gbé ọmọ lẹ́gbẹ̀ẹ́ títì bí kò bóyá wọ́n fẹ́ fẹ́ ní boyfriend. àbí àgbésùn. So wọ́n á dẹ̀ gbé tó bá ti kú díẹ̀ kan délé ó ní nǹkan tó máa fi kàn ní ara. Ó lọ ń tiẹ̀ nìyẹn. Ó lọ nìyẹn tán bá ti wá pa ẹ̀jẹ̀ náà máa dà sórí òrìṣà yẹn. Ọ̀rọ̀ ńlá rèé o ẹ̀yin èèyàn nítorí ọ̀rọ̀ yìí ò bá àwọn oníṣẹ̀ṣe níbi tó dáa rárá bẹ́ẹ̀ ni wọ́n sì ti ń jáde ní kọ̀ọ̀kan báyìí gẹ́gẹ́ bíi ti ọba ìlà Ifá nínú fọ́nrán yìí láti wá béèrè ẹ̀rí lọ́wọ́ Yinka Ayefele o wípé àwọn fẹ́ rojú arákùnrin ọ̀hún o bẹ́ẹ̀ sì ni àwọn fẹ́ mọ ẹni tó ń ṣe àwọn fẹ́ mọ òòṣà tó fi èèyàn 78 tó fi rúbọ fún àwọn fẹ́ rò òòṣà àwọn fẹ́ rí ẹni tó lo òòṣà bí bẹ́ẹ̀ kọ́ Yinka Ayefele ó kàn jàngbọ̀n ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí ti dójú ẹ̀ mo kí yín káàbọ̀ sórí ìkànnì DIGINAIJA television lẹ́ẹ̀kan sí ṣé dáadáa ni mo tún bá yín bẹ́yìn bá ṣe ń láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì ẹ máa bá mi follow DIGINAIJA online tv lórí Facebook link tó wà ní comment section fídíò máa gbé yín lórí Facebook page wa lórí YouTube ẹ máa tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí kẹ́sì máa bá mi like and share kó máa lọ káàkiri ẹ máa bá mi pín ètò yìí kó máa lọ káàkiri torí nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó nínú rẹ̀ ẹ tún jẹ́ àjíjọ owó fọ́nrán ọba ìlà Ifá ìkágbá àlàyé tí wọ́n tún ṣe lórí ọ̀rọ̀ tó ń lọ nípa Yinka Ayefele àtàrákùnrin tó kílèmù wípé òun fi èèyàn 78 rúbọ fún òòṣà lórí ètò ẹ̀kẹ́dẹ̀ máa fi ru ti yín nípa ìsí kọ́mẹ̀ntì fọ́nrán ọ̀hún rèé. Ẹ káalẹ́ o gbogbo àgbáláyé ọ̀rọ̀ ńlá ó ń bọ̀ lórí Yinka Ayefele o àti ẹnìkejì rẹ̀ tí ó ń fi ènìyàn 78 bọ òrìṣà ní oṣooṣù. Ọ̀rọ̀ yìí yóò kan àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà nítorí wípé wọ́n ní ẹni tó bá fi dà pani wọ́n ní idà ló yẹ kí wọ́n fi parú ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n
ọ̀rọ̀ yìí fẹ́ kó bá jọba náà wípé àwọn apànìyàn níṣe ni wọ́n ń tú wọ́n sílẹ̀. Ẹni tí ì ṣọgọ́rùn-ún tí ì ṣe gba ènìyàn ń ló pa. Wọ́n sì ń tú sílẹ̀ ẹ̀ ń bá a ṣe máa gbọ́ nínú fídíò tí mo fẹ́ play fún yín yìí. Báwo ni irú ẹ̀dá bẹ́ẹ̀ yóò sì ṣe wà lórí òkè èèpẹ̀? Ẹni yìí tún sọ jáde lẹ́nu pẹ̀lú Yinka Ayefele wípé òun ń pa wọ́n, àwọn ọmọlẹ́yìn tòun náà ń pa wọ́n, yàtọ̀ sẹ́lẹ̀ yìí tóun fi ń bọ òrìṣà. Èyí wá dàbí ète lójú àwa oníṣẹ̀ṣe ńlá ṣe jáde wípé nílẹ̀ káàárọ̀ oòjíire èèwọ̀ ni láti fi ènìyàn bọ òrìṣà. Òrìṣà á máa gbewúrẹ́, òrìṣà á máa gbàgùntàn, òrìṣà á máa gbadìyẹ, òrìṣà á máa jàgbò. Àwọn òrìṣà gangan ni wọ́n sọ fún wa wípé èèwọ̀ ni. Olódùmarè kò fún ẹnikẹ́ni láyè láti ta ẹ̀jẹ̀ ọmọ ẹnìkejì sílẹ̀. Oríṣiríṣi ọ̀nà la lè ro èyí gbà o. Bí ó bá wá jẹ́ pé lótìítọ́ òrìṣà ni, kò ní jẹ́ òrìṣà ilẹ̀ ọ̀dọ̀ wa níbí yìí nílẹ̀ káàárọ̀ àjíire bí. Ó ní láti jẹ́ pé òrìṣà àtọ̀run rìn wá tàbí òrìṣà àjòjì, nítorí wípé ẹ̀kọ́ táwọn irúnmọlẹ̀ wa kọ́ wa ó dúró déédéé, a kò sì gbọ́dọ̀ ṣílò. Fún ìdí èyí, Yinka Ayefele ó ní láti gbé ojú ẹni náà síta. Àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, Yinka Ayefele ó ní láti bájọba sọ̀rọ̀. Àwọn amòfin aṣòfin nínú ìṣẹ̀ṣe wọ́n ní láti dìde. Bí wọ́n dìde bí wọn ò dìde, èmi Babalawo Fáṣèyí ọba ẹ̀là màá dìde lórí ọ̀rọ̀ yìí. Wọ́n mọ̀ wípé a kì í ṣe èèwọ̀ ni, bó bá ń bi ni àìmọ̀. Èmi ọba ẹ̀là wọ́n kan Ayefele lára láìpẹ́ pẹ̀lú òfin tó tọ́ àti tó yẹ. Àyàfi tó bá gbé ojú ẹni tó ń sọ̀rọ̀ ìjáde kó sì sọ irú òrìṣà tí ó ń pa ènìyàn sí. Ẹlẹ́ẹ̀kẹta ni wípé gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ náà tí wọ́n ń pa ènìyàn pẹ̀lú onítọ̀hún, a gbọ́dọ̀ gbójú wọn síta. Wọ́n wá jẹ́ lẹ́sìn mìíràn, tó bá yá ìyẹn ò kàn wá mọ́. Ṣùgbọ́n láti má bà orúkọ òrìṣà tiwa jẹ́, nítorí àwọn òrìṣà wọn ò balẹ̀ jẹ́ fún wa, àwa náà a ò sì gbọ́dọ̀ bàjẹ́ lẹ́yìn wọn. Ẹni tó bá mọ Ayefele dáadáa kó tètè pé ṣàkíyèsí ní kíákíá, kó tètè ṣe àtúnṣe báyìí ní wàràǹṣeṣà. Tí kò bá ṣe bẹ́ẹ̀, àtayefele o àti iléeṣẹ́ rẹ̀ wọn yóò kan ìjọ̀gbọ̀n. Ẹ ṣé
púpọ̀. tọ́ ọ̀rọ̀ rẹ̀ o ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu ọba Ìlà-Ifá yìí wọ́n ní àfi kí Yinka Ayefele kó ṣe nọ́mà o kó bọ́ọ̀ta kó sì gbójú arákùnrin tó ń sọ̀rọ̀ lábẹ́ aṣọ òun kò gbé síta. Àwọn fẹ́ rí arákùnrin náà àti àwọn ọmọọṣẹ́ ẹ̀ tí wọ́n ń pààyàn fún pẹ̀lú òòṣà tí wọ́n ń pààyàn fún. ọ̀rọ̀ yìí lágbára ó lẹ́tíkẹ́ ẹ̀yin èèyàn ó gbẹnu tán pẹ̀lú ojú wo lẹ́yìn fi wò ìyàwó ló kọ sí yín ẹ máa sọ opinion ti yín sí comment ẹ má gbàgbé láti máa follow DIGINAIJA online tv lórí Facebook link tó wà ní comment section fídíò máa gbé yín lórí Facebook page wa lórí YouTube ẹ má bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò kẹ́sì má bá mi like and share ẹ má bá mi pín kó máa lọ káàkiri ká tó pàdé láyọ̀ àtàláfíà ó dàbọ̀.